alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣàlàáfíà ni mo bá yín. Àlàáfíà ni èmi on point by tiwa o. Ẹ ṣàánú abiyamọ. Ẹ ṣàánú abiyamọ ayé o. Fídíò kan ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ti arábìnrin kan. Ẹ má worry. Màá show ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ mi yìí. So òun ni mo fẹ́ ká discuss. So nínú comment box ẹ̀yin èèyàn, nǹkan tí ẹ bá feel nípa ẹ bá mi fi sí comment box. Ṣóyé yín because wọ́n ní kí n dá sọ̀rọ̀ náà. Wọ́n kàn ṣáà ń jù sí mi, wọ́n ní kí n dá sọ̀rọ̀ náà. So mo wá fẹ́ fi opportunity, mo fẹ́ fi dá sọ̀rọ̀ náà. So ẹ ṣàánú abiyamọ ayé, ẹ bá wa dá sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀gá, àwọn pólísì, ẹ̀yin lọ́yà, ẹ bá wa dá sí. Ẹ̀yin inspector general, ẹ bá wa dá sí. Sincerely, èmi fẹ́ dá sọ̀rọ̀ náà. Èmi ò sọ wípé nǹkan tóbìnrin yẹn ń sọ irọ́ ni o. Èmi ò sọ wípé 100% irọ́ ni. A kàn fẹ́ draw lesson ní orí ọ̀rọ̀ yẹn ni. Ṣóyé yín, a fẹ́ draw lesson. Then possibility pé kí ló lè ṣẹlẹ̀. Then nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí tá a mọ̀. According to story ẹ̀ tóbìnrin yẹn sọ, tẹ́ bá farabalẹ̀ gbọ́rọ̀ náà, ẹ máa rí fídíò yẹn lẹ́yìn. Ó sọ wípé òun ò lọ bí iṣẹ́ ń jọ yẹn, òun wà nílé làwọn méjì kan wọlé ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ òun ò ní owó lọ́wọ́, òun ò náwó ní bank. At the end of the day, wọ́n ní wọ́n fẹ́ ṣe ìbásùn by force fún èèyàn kan nínú wọn sọ wípé rárá kí wọ́n mọ̀ ṣe. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ẹ̀, wọ́n wá gbé fọ́tò yẹn lọ àti fídíò wọ́n gbé lọ. After some days, wọ́n wá pè kó san 450,000. If not, àwọn máa expose the picture ẹ̀. Ẹ dákun ẹ̀yin èèyàn, èmi ò sọ pé ó ń parọ́ o. Mi ò sọ wípé ó ń parọ́, but ẹ̀yin náà mọ̀ pé there's nothing that cannot happen. And mo fẹ́ kí arábìnrin yẹn mọ̀ pé àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n sì wà ń kọ́nà. Tó bá pẹ́ tó bá yá, òótọ́ máa padà wá jáde. Gbogbo nǹkan tó transpire between the two àbí the three of them ó máa padà wá show. Òun la fi sọ wípé nǹkan oríṣiríṣi ló ń lọ lórí social media. Èmi ò sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin yẹn nìyẹn o. Bẹ́ẹ̀ oríṣiríṣi ló ń lọ ní social media tó jẹ́ pé àwọn ọkùnrin wọ̀nyí wọ́n rò pé bóyá owó lè wà lọ́wọ́ àwọn mọ́mì kan ni. Wọ́n sì rí pé mọ́mì ọkọ wọn ò ṣe déédéé. So yẹ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ because báwo ni àwọn ọkùnrin wọ̀nyẹn bí wọ́n ṣe gain access to that place tí èèyàn kan kò dẹ̀ bí wọ́n lójú ọ̀nà pé ibo lẹ̀ ń lọ tí kò dẹ̀ sí èèyàn kankan. Then before the blackmailing story, ṣé nígbà tí wọ́n wá attack arábìnrin yẹn lálákọ̀ọ́kọ́, ṣé arábìnrin yẹn sọ fẹ́yàn, ṣé ó sọ fáwọn police dípò tí ìgbà tí blackmailing yẹn wá ṣẹlẹ̀ wọ́n wá believe ẹ̀. Ìgbà tí attack yẹn ṣẹlẹ̀ lálákọ̀ọ́kọ́, ṣé ó report fáwọn èèyàn ṣá? Ṣé àwọn èèyàn mọ̀ sí pé attack yẹn ṣẹlẹ̀ sí? Because tí wọ́n bá report fáwọn èèyàn pé attack yẹn ṣẹlẹ̀ sí, tí blackmailing yìí bá wá jáde, àwọn èèyàn ó mọ̀ pé lóòótọ́ ni. But ó report fáwọn èèyàn, àwọn èèyàn kan kò mọ̀ pé wọ́n attack ẹ. At the end of the day, blackmailing yìí wá jáde. Báwọn ṣe fẹ́ nígbàgbọ́ pé ṣíṣe ni pé kò kí ń ṣe boyfriend orí social media. Nígbà tí boyfriend orí social media tí ò rí owó lọ́wọ́ rẹ̀ pàtó ló wá invite second partner kókó wá help wọn káwọn jalè ẹ̀. Wọ́n dẹ̀ tún wá rí pé kò sówó lọ́wọ́ ẹ̀, wọ́n wá fi pé bóyá picture tí wọ́n ti jọjọ́ wọ́n ti ń bára wọn exchange káwọn fi ṣe threatening fún káwọn ní kó mówó wá ń túláàsì. Èmi a kàn ń sọ ni this is like kò ṣe 100% because àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ story tí obìnrin yẹn gbé wá fún wa ni àwa ń tẹ̀lé làwa náà wá ní ká tiẹ̀ gba corner possibility ó lè rí báyìí ó dẹ̀ lè mọ́ rí báyìí àwa dẹ̀ kàn fi títí wá. Ṣóyé yín bó ṣe ń lọ nísìn la fi wá ń sọ fún ẹ̀yin kan pé no matter ẹ take care gbogbo sharing of ìhòhò lórí social media ẹ mọ̀ bá wọn ṣe because bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó lè jẹ́ pé bẹ́ẹ̀ kan wọ́n ṣe rí. At the end of the day wọ́n á máa wá fi picture yín wọ́n á máa fi bá yín ṣe yẹ̀yẹ́ bí kí wọ́n mówó wá kẹ́ mówó túláàsì wá and gbogbo ẹ̀ it is not right
because according to this woman, she's a married person. It is not right. It is not right. Nísìn gbogbo ẹ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ẹ̀yin abiyamọ ayé ni wọ́n ń kígbe ẹ̀yin abiyamọ ayé kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ kí ló fa ọ̀rọ̀ ẹ̀yin sọ ti yín o àwọn tó ṣiṣẹ́ yìí náà wọ́n wà ń kọ́nà wọ́n ń gbọ́ àwọn náà ti rí wípé màdámù ti ń parọ́ orí bó ṣe ń parọ́ wàá pẹ́ ń bẹ̀ wàá sanwó yìí wọ́n á dẹ̀ máa sọ wípé túláàsì àwọn ó send the picture out then gbogbo ẹ̀ mo blame government tó bá jẹ́ wípé ńgbà tí àwọn mọ̀mọ́ owó onírú owó oníyọ̀ wọ́n fi rán àwọn ọmọ lọ sí school millions of naira pé kọ́mọ lè bá a lọ school ẹ̀yin wà ń di pé ẹ̀ ń dá yunifásitì lóríṣiríṣi kalẹ̀ lẹ̀ big money university àmọ́ kò ṣiṣẹ́ àwọn ọmọ ò jáde kò ṣiṣẹ́ lọ́wọ́ èmi ò fi epo ra wọn lórí pé nǹkan tí wọ́n ṣe dáa but tó bá jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì create iṣẹ́ fún àwọn youth ni wọn ò ní máa wá oríṣiríṣi kọ́nà oríṣiríṣi game láti wówó ọpọlọ tó yẹ kí wọ́n máa fi ṣiṣẹ́ ní kọ̀ǹpútà home fún government òun ni wọ́n wá fi ń ṣe kọ̀ǹpútà fún àwọn èèyàn tí wọ́n wá ń gbà àwọn èèyàn lóríṣiríṣi tó yẹ kí àwọn ọmọ yìí wà nílé iṣẹ́ kan ni wọ́n wá máa lu ọpọlọ wọn yẹn fún iṣẹ́ ni kò kí n ṣe kí wọ́n máa lu ọpọlọ everyday àwọn youth wọ́n ń jókòó wọ́n calculate bí wọ́n ṣe gbàyàn we don't know nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú obìnrin yẹn àti one person understand ó dẹ̀ lè jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ tó ń sọ ó lè jẹ́ pé lóòótọ́ ni síbẹ̀síbẹ̀ náà youth náà government náà la máa bá wí wọ́n wà sórí social wọ́n bá a ṣe wà báyìí sí wọ́n wà wọ́n náà fẹ́ ṣe matchmaking wọ́n wá àwọn sociable mother tí wọ́n gbà àwọn wà sọ wípé okay ẹ fẹ́ ṣe matchmaking commit yourself owó consultancy fee iye báyìí ni wọ́n bu ẹ tó jẹ́ wípé ibi tá a ti mọ àwọn tó serious nìyẹn because ìwọ tó bá sì fẹ́ ṣe matchmaking ṣóyè yín despite that for àwọn mi ò ṣe o wọ́n sanwó yẹn o but gbogbo ẹ̀ lórí pé ọpọlọ wọn yìí ṣiṣẹ́ kíṣẹ́ ni so ẹ̀yin tẹ́ bá wà bẹ́ẹ̀ ẹ need láti wà careful so mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yẹn kẹ́ ẹ bá mi èmi on point by two kẹ́ ẹ bá mi dá sí bye for now. gbogbo ọmọ nàìjíríà rere mo kí ọkùnrin mo kí obìnrin orúkọ mi ni alájà S-Gold music Bọ́láńlé Adénẹ́kan ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ nínú ilé mi ní àárọ̀ àná nígbà tí mo wà nínú ilé bébì mi ti lọ sí school so mo dùbúlẹ̀ due to pé mo ní malaria so the funnest part ni pé àwọn ọkùnrin méjì kan wọ́n kàn wọlé ni wọ́n ṣe wọlé bá ní láti bò wọ́n ní artist làwọn mo ní mi ò kí ń dá artist lóhùn nílé ọjà ni tí máa ń dá artist lóhùn wọ́n ní ó ní kankan táwọn wá bá mi fún wọn kàn ní kí n shut up wọ́n ṣe sọ bẹ́ẹ̀ wọ́n ṣe yọ̀gbọ́n nìyẹn ìkan dúró ń pálọ̀ ìkan dúró nínú bedroom mi wọ́n ṣe ní kí n mówó jáde nìyẹn mo ní bí n ṣe jí 120 naira ló bá mi jí kò sówó kankan ní ọwọ́ mi wọ́n bá ní ó dáa kí n mú phone number mi wá mo bá fún wọn ní phone number mi wọ́n bá flash phone mi wọ́n bá rí i pé ó ring wọ́n ní kí n fún wọn ní ti WhatsApp number mi ni o mo dẹ̀ mú lé wọn ní ọwọ́ wọ́n ṣe ní kí n tú àkáǹtì mi nìyẹn bó ṣe bí mo máa ń ṣe transfer mo ṣáà lọ sí Access Bank mo tú wọ́n rí i pé mi ò lówó 3000 ló wà ń bẹ̀ mo tú FCMB wọ́n rí i pé bóyá 5000 ni ó wà ń bẹ̀ pé owó kankan ò sí lọ́rùn bí iṣẹ́ wáyé 120 wọ́n bá ní àwọn ti gba nọ́mbà mi ṣùgbọ́n káwọn tó máa lọ ìkan ní òun máa rẹ́pù mi kejì nínú kó má ṣe bẹ́ẹ̀ o kó má rẹ́pù mi o bí wọ́n ṣe gba nọ́mbà mi bọ́n ṣe tú ìró mo dẹ̀ róró máa yà nítorí mo sùn ojú oorun nọ́mbà mi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò mi nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ya mi kí n ṣídìí mi kí n ṣí òbò mi kí n ṣí ọyàn mi kí n ṣe dáadáa o kí n ṣe bíi pé wọ́n bá mi sùn kí n máa ṣe bíi pé wọ́n bá mi sùn bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ nìyẹn o bó ṣe di àtàná tí wọ́n ti lọ bó ṣe di àárọ̀ ìbọn ṣe send picture mi sí mi nìyẹn ní alẹ́ àná nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní send picture mi sí mi wọ́n bá ní pé àárọ̀ ìyá wọn fún mi ní 2 hours kí n fi send wọn ní 450,000 pé even tí bá lọ pọ̀ ọlọ́pàá gan ọlọ́pàá máa gba 100,000 pé bẹ̀ẹ̀ àwọn ti ṣírò gbogbo àwọn dẹ̀ mọ̀ pé mo wicked ìkà ni mí pé so àwọn mọ̀ pé mo stubborn
báwọn fún mi 2 hours pé tí mi ò bá fún wọn ní 450,000 láàrin 2 hours pé nakedness mi máa go viral lórí social media. So mo wá fásitì pé gbogbo ẹ̀yin abiyamọ ayé especially ẹ̀yin obìnrin lẹ́lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o, because wọ́n kàn déédéé rí i pé olúwẹ̀ ń jáde mo ń ṣe wàhálà kì í ṣe pé bóyá owó yẹn náà wà ní ọwọ́ mi tí wọ́n wá láti wá fẹ́ bà kàríà mi jẹ́ wọ́n fẹ́ bà ayé mi jẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin obìnrin gbogbo ẹ̀yin abiyamọ ẹ bá mi dìde sọ̀rọ̀ yìí o. Mo ti gbọ́rọ̀ yẹn lọ sí police station ní Ọ̀jọ́ ní àtàná mo ti gbé fún investigation officer kan tí ọ̀rẹ́ mi ní tó lóun bá mi track wọn bẹ́ẹ̀ díútò kan sọ fún mi pé 2 hours ni wọ́n fún mi. Ìyẹn ni mo wá gbéra nísìn láti lọ tètè lọ sọ ní police station because ìgbà tán bá mi sọ̀rọ̀ mi tí ẹ̀ ṣì ń bẹ̀ wọ́n mo ń bẹ̀ wọ́n pé ẹjọ́ kò sówó kankan ní ọwọ́ mi even mo jẹ́wọ́ ilé mo jẹ́wọ́ shop kò sí nǹkan lọ́wọ́ mi wọ́n láwọn mọ̀ pé mo stubborn. So gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà home and abroad ẹjọ́ ẹ dá sọ̀rọ̀ mi o, mo fi Ọlọ́run bẹ̀ gbogbo yín o, àwọn yín ò ní rìnnà sí o, àní bálàgbà kó dàpọ̀ lágbára Ọlọ́run ẹjọ́ o.